ẹ wo ẹ̀yin èèyàn mi ó tún ti ṣẹlẹ̀ o. Ààrẹ Ṣínà Àkànní ó ti sọ̀rọ̀, ó ti ju ọ̀rọ̀ ńlá, ògúlùtù ọ̀rọ̀ ńlá síta nípa King Dr. Saheed Òṣùpá o. Kí wá ni ààrẹ Ṣínà Àkànní sọ nípa ọba orin Saheed Òṣùpá? Ẹnu mi kọ́ lẹ́ẹ̀tì gbọ́ inú fọ́nrán yìí náà lẹ́ẹ̀tì gbọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá sì ti gbàgbé, èmi ò ràn yín létí o. Níjọ́ tí Òkìkí Bright tó lọ dọ̀bálẹ̀ bẹ ọba orin lórí stéèjì, ṣé ẹ mọ̀ wípé Saheed Òṣùpá kọ orin kan wípé àwọn ààrẹ Ṣínà Àkànní wọ́n ti fiṣẹ́ ìran wọn rí ṣùgbọ́n wọ́n sá fógun ni. Ó ní wọ́n kàn dàgbà ní lọ́jọ́ orí ni, wọn ò láyà kẹ́bọjẹ. Bóyá èyí ló wá fà á tí ààrẹ Ṣínà Àkànní náà fi wá sọ ọ̀rọ̀ ńlá tó fi ju ọ̀rọ̀ ńlá síta nípa King Dr. Saheed Òṣùpá o. Ẹ wo ẹ mú kàlẹ́ towó, ẹ mú kàlẹ́ tọmọ, ẹ mú tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ẹ ṣáà ti mọ̀ pọ́rọ̀ lọ́rọ̀ kí máa sábà dùn lẹ́nu tèmi. Ẹ dákun ẹ máa bá ń pín, ẹ bá ń sẹ́ǹdẹ̀, ẹ bá ń share, ẹ bá ń like, ẹ sì drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ó yá ẹ jẹ́ a jọ gbọ́. Owó tí mo gbà yìí. Mo gbowó nù, mo gbowó ìlú, mo gbowó àyàn lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀kùnrin, àwọn sáré sí i. Àwọn òwú mi ọkà ọ̀ṣẹ́ olùkọ́sùkọ̀ láàrin ìpínlẹ̀. Bàbá mi dúró lọ. Bàbá mi sáfì ọ̀rọ̀ ìpínlẹ̀. Àìsàn àbúrò àgbẹ̀ bàbá bọ̀. Wọ́n ṣe kò ní wọ́n ikọ́. Ọmọ báwo lè gbàgbà lájà mi o? Ebi ni mo máa lọ́rùn lé ẹ̀rí. Ojú ẹ̀jọ́ lọ́wọ́ ọ̀pọ̀ sí o. Ọjọ́ kan ṣàtúntò ọjọ́ ìpàdé ẹ̀jọ́ ọjọ́ kò sí láti sáré ọmọ ńlá. Wáyé ni ìjọba ìròyìn ńlá. Àbúrò bá wọlé ọjọ́ kan kì í dìbò. Báwo ọkọ̀ aláǹdà ọ̀gá pẹ̀lú ìbáwọ̀kọ̀rọ̀ ọmọ òkú lẹ́wọ̀n tí ó ṣe náà o. Báwo ni ó ń tó báyìí láàárọ̀ ìgbẹ̀yìn ọkọ̀? Lẹ́yìn kan omi tó ní wàásù bàtà ẹni. Àbájá làbẹ́ ọ̀pọ̀ ìyá ìlú ìlú. Ṣé lè mú ọ̀rọ̀ ìṣàtúnkọ̀ láàárọ̀? Bàbá àtàlọ́ ọ̀hún báyẹ̀. Àwọn ní bàbá àtàlọ́ ọ̀hún báyẹ̀. Ìyá àlè mi kọ̀ sọ́kúnlọ́ ìjà. Kábàfẹ́dẹ̀ kábàdì ọ̀hún bọ̀, ọlọ́run oníṣẹ́ tí wọ́n bẹ́ẹ̀ ṣàyíkì káàbọ̀ sílé. Àwọn alala Amẹ́ríkà bó ṣe wù wá náà ṣe ṣe o. Àwọn alala Amẹ́ríkà bó ṣe wù wá náà ṣe ṣe o. Àwọn aladi Canada bó ṣe wù wá náà ṣe ṣe o. Ọlọ́dún tó ní bẹ́ẹ̀. Àṣeyẹ kan ní kò ní ṣe pé wáyà àbórí mi nínú.
ṣì náà mi kò fẹ́ lábẹ́ ìyàtọ̀ fún. Àkọ́kọ́ múlẹ̀mù. Papa,